gbogbo ìyìn ògo àti ọlá á dá padà sọ́dọ̀ Ọlọ́run ọba. Praise the Lord. Hallelujah. Hallelujah. Ẹ ṣeun. Tó ní dédé àsìkò yìí mo wà pẹ̀lú màmá Senior Apostolic Mother Maria Taiwo Bulu. Yes. Mo kí Yes. kú ìjókòó. Yes, sir. Ẹ ṣeun mà. Láti inú ìjọ The Eternal Sacred Order of Cherubim and Seraphim Holy Mary Goshen Church. Bẹ́ẹ̀ni, sir. Ètò ọlọ́dọọdún agbọ́nípẹ̀ tí ó máa ń wáyé nínú ìjọ. Bẹ́ẹ̀ni, sir. Ṣé lè ṣàlàyé fún wa? Ètò ọlọ́dọọdún tí à ń ṣe nínú ìjọ ẹ̀kan lọ́dún náà ni. Èyí tá a ti ń ṣe nísìnyí ó ti tó bí ọdún 10 tá a ti ń ṣe ọdún yìí. Tó bá ti di àkókò ìparí January 31 láti máa bẹ̀rẹ̀. Àṣálẹ́ ọjọ́ 31 yẹn láti máa bẹ̀rẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ yẹn fún díndín ọjọ́ 7 gbáko. Ọjọ́ 7 gbáko ni. Ọjọ́ 7 gbáko la fi ń ṣe. Tá bá ti bẹ̀rẹ̀ láti on the 31 yẹn, nígbà tó bá dé on the 1st, a bẹ̀rẹ̀ sí ka ọjọ́. Ẹ má bínú. Ní 31st yẹn gangan. A máa ṣe ìṣòro mọ́jú ni. Pẹ̀lú àdúrà. Pẹ̀lú àdúrà. Pẹ̀lú àdúrà. Ibo lẹ̀yin máa wà ńgbà náà? Èmi náà máa wà ní àárín wọn. Ṣùgbọ́n nígbà tó bá tó nǹkan bíi agogo 3 màá ti wọnú ilé. Tí n bá dẹ̀ ti wọnú ilé lágo 3 yẹn, ó dẹ̀ di ọjọ́ 7 mọ́jú sí ọjọ́ 8 yẹn kí mi tó jáde. Kẹ́ tó jáde. Pẹ̀lú àwẹ̀ ọjọ́ 7 láì jẹ láì mu. Láì jẹ láì mu. Fún dídí ọjọ́ 7 yẹn. Àwọn àsìkò yẹn, àwọn ọjọ́ láàrin ọjọ́ 7 yẹn, ṣé àwọn èèyàn lè wá? Àwọn èèyàn máa ń wá gan-an láti ibi gbogbo gan ni wọ́n ti máa ń wá. Ọ̀pọ̀lọpọ̀ láti Èkó, Ìbàdàn, Àkúrẹ́, Ìlara, gbogbo àwọn ọjọ́ káàkiri wọ́n máa ń wá, wọ́n máa ń darapọ̀ mọ́ wa. Kí ni wọ́n máa ń ṣe? Àdúrà ni wọ́n wá gbà fún ìwòsàn, fún ìgbàlà, fún ìdáǹdè, àwọn tó ń wojú Ọlọ́run, àwọn tí ó fẹ́ wáṣẹ́, àwọn tó fẹ́ lọ sí ìrìn àjò lọ sí ilẹ̀ aláwọ̀ funfun, gbogbo wọn dẹ̀ máa wá, wọ́n máa gbàdúrà, wọ́n dẹ̀ máa rí ìdáhùn àdúrà. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyẹn bẹ́ẹ̀, ọjọ́ 2 náà bó ti ṣe máa wáyé nìyẹn. Bó ṣe máa wáyé nìyẹn. Ọjọ́ 3 bó ṣe wáyé nìyẹn. Ìṣọ́ru ẹ̀ máa wà ní gbogbo àwọn ọjọ́ wọ̀nyẹn. Láti agogo 10 títí di agogo 6 àárọ̀. Ọjọ́ 2 la fi máa ń parí, la fi máa ń ṣe gbogbo. Tó ń túmọ̀ sí pé ní inú oṣù 2, ọjọ́ 2 oṣù 2, ó ní ẹ máa tó jáde. Ọjọ́ 2 oṣù 2, ọjọ́ 7 mọ́jú sí ọjọ́ 8 oṣù 2 yẹn ni màá tó jáde nínú ibi tí mo wà yẹn. Ẹ wà yẹn. Ọjọ́ tó káàdì ẹ̀ yẹn, báwo lọ́jọ́ yẹn ṣe máa ń rí? Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ máa wá láti wá pé kò ń fẹ́ wo bí màmá yẹn tẹ̀ ṣe rí nígbà tó bá jáde àti pé bí èrò ṣe pọ̀ tó àti wọ́n máa wá gbàdúrà, wọ́n máa wá gbáre, wọ́n máa wá gbàdúrà, wọ́n máa wá gbáre. Èrò máa pọ̀ gan, èrò máa pọ̀ gan, tí ilé máa kún, títa máa kún. Gbogbo àwọn èèyàn máa wá gbàdúrà. Àwọn èèyàn máa ń wá láti ìlú òyìnbó. Láti ìlú òyìnbó. Àti ìlú òyìnbó àwọn èèyàn ń wá. Àti àwọn ẹlòmíì náà tó bá fẹ́ travel out, àwọn náà máa wá. Tí wọ́n máa wá gbàdúrà tọ́lọ́run dẹ̀ máa gbọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé nígbà tó bá dọdún tó bá tẹ̀lé báyìí wọ́n ti wà lọ́hùn. Ó ti tọ́dún mélòó báyìí tẹ́ ti ṣe? Ó ti tọ́dún 10. Ó ti tọ́dún 10 báyìí? Bẹ́ẹ̀ni. Àwọn ṣe ti rí àwọn èèyàn kan tó ti wá gbàdúrà rí bóyá nǹkan tí wọ́n gbàdúrà fún yẹn o ó wá ti wá rí bẹ́ẹ̀ o kí wọ́n á padà wá bóyá wọ́n á ṣèdúpẹ́? Bẹ́ẹ̀ni rẹpẹtẹ. Ṣé lè sọ àpẹẹrẹ kan? Ní ẹ dárúkọ ẹnìkan kan. Tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé mi ò tiẹ̀ lè kà tán torí kò sẹ́ni tó ń wá lọ́dọọdún yẹn tí wọ́n rí ìyanu Ọlọ́run débi wípé nígbà tó bá dọdún tó ń bọ̀ gan olómi láti ìlú òyìnbó yẹn lòun náà máa dá sí iṣẹ́ ìránṣẹ́ yẹn wípé màmá mi ò lè gbàgbé o. Àwọn tó wà nílùú òyìnbó náà ń jẹ àǹfààní ẹ̀ torí pé nígbà tá a bá ń gbàdúrà yẹn a tún máa gbàdúrà lórí orúkọ wọn pé àwọn ènìyàn ní ìpèníjà kan ní ibi tí wọ́n wà Amẹ́ríkà, Canada o Ọlọ́run kó gba ògo. Ọlọ́run dẹ̀ máa gba ògo tí inú wọn dẹ̀ máa dùn pé ní àkókò báyìí àwọn rí ìyanu Ọlọ́run. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ pé ẹ̀yin wòlíì obìnrin pé máa gbóná gan
Ọlọ́run fún àwọn olóbìnrin ṣe. Ọlọ́run fún wa ṣe fẹ́ni tó bá fi ara rẹ̀ sílẹ̀ fún Ọlọ́run láti lò. Ó dà ẹ ṣeun kí lẹ porúkọ ìjọ lẹ́ẹ̀kan sí. The Eternal Sacred Order Kérúbù and Séráfù Holy Mary Goshen. Goshen Church. Ibo gan ni ó wà. Ìtàbàǹbò nọ́mbà 69 agboolé Pàwú ní Ìtàbàǹbò Pàwú kan agboolé ni mo ti sọ pé agboolé Pàwú. Bẹ́ẹ̀ni ó náà ni èmi kàn sọ òyìnbó ẹ̀ torí àwọn agboolé Pàwú compound ní Ìtàbàǹbò street Ìjẹ̀mú Abẹ́òkúta. Orí òkè yẹn ń kọ́ ṣé bẹ́ẹ̀ náà ló wà ní. Ibẹ̀ gangan ni. Ibẹ̀ gangan ni orí òkè náà. Chọ́ọ̀chì ibẹ̀ gangan ni orí òkè. Tọ́ ó dà ẹ ṣeun ẹ bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sí ẹ wàá pè nọ́mbà bóyá ara àwọn tí wọ́n fẹ́ pè yín nọ́mbà wo náà lè pè yín sí bóyá fún ìwúre ìyẹn àdúrà báwo ni wọ́n ṣe lè ṣe. Wọ́n máa ń pè mí dáadáa kò jẹ́ àkọ̀tun ọmọ yẹn náà tó máa pè yín nọ́mbà orúkọ tèmi ni Senior Apostolic Mother Maria Taiwo Bulu. Phone number 080 60 17 22 81 lẹ́ẹ̀kan sí 080 60 17 22 81. Tọ́ kí n tó máa yọ̀ǹda yín lórí ètò ẹ ṣàdúrà kẹsùrè fáwọn èèyàn tó wù. Bàbá ní orúkọ Jésù. Àmín. Bàbá ní orúkọ Jésù. Àmín. Bàbá ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Ọlọ́run àjíǹde àti ìyà gbé ọ̀gá o. Àdúpẹ́ àyàn ológo fún àkókò tẹ́ jẹ́ kó wáyé yìí. Èyí tí ẹ fẹ́ ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ti ọdún yìí 2025 yìí. Èyí tí ẹ fẹ́ gbé ògo yín já gbangba láti jẹ́ kí gbogbo èèyàn dá yín mọ̀ ní orílẹ̀-èdè àgbáyé. Olúwa gbọ́ ọpẹ́ wa. Àmín. Bàbá wa àti Ọlọ́run gbà yín wa o. Àmín. Fún àwọn tí ó ti mọ̀ yín tí ẹ fẹ́ kí wọ́n mọ̀ yín nípa ètò ìrìn àjò ọlọ́jọ́ méje yìí fasting and prayer ọjọ́ méje tó gbóná lórúkọ Jésù ó yá gbọ́ ọpẹ́ wa. Àmín. Ẹ fẹ́ kí ẹ di mímọ̀ fún gbogbo ènìyàn nípa rírí nípa mímọ̀ nípa ṣíṣe ohun rere nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ó yá gbọ́ ọpẹ́ wa o. Àmín. Bàbá ó dọwọ́ yín. Àmín. Tí a bá rí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kan Olúwa dáríjì wa. Àmín. Nípa ti ìrìn àjò yìí ó yá máa bá wa lọ. Àmín. Ẹ̀mí mọ́ gba gbogbo ògo. Àmín. Àwọn tó ti fẹ́ tí ó ti mọ̀ ẹ́ Olúwa nípa ìrìn àjò yìí jẹ́ kó mọ̀ ẹ́. Àmín. Olúwa jẹ́ kó dá ọ mọ̀. Àmín. Lórílẹ̀-èdè àgbáyé jẹ́ kó dá ọ mọ̀. Àmín. Àkókò ti dé ní orúkọ Jésù Násárẹ́tì gbogbo àwọn tó fẹ́ gbayọ̀ Olúwa jẹ́ kó rí ìyanu Ọlọ́run. Àmín. Gbogbo àwọn tó fẹ́ mọ̀ ẹ́ Olúwa jẹ́ kó rí ìyanu Ọlọ́run. Àmín. Nígbà tó bá wà jẹ́ kó rí ọ. Àmín. Gbogbo olórí burúkú jẹ́ kó di olórí rẹ̀. Àmín. Olókè ìṣòro jẹ́ kó di pẹ̀tẹ́lẹ̀. Àmín. Ogun ayé ẹnì kọ̀ọ̀kan jẹ́ kó di ìfibú. Àmín. Àánú Ọlọ́run jẹ́ kó wá wọn rí. Àmín. Ọdún 2025 ẹ má jà lọ lásán o. Àmín. Ẹ jẹ́ kí ní orí òkè yìí tí a fẹ́ gùn yìí lórúkọ Jésù ẹ jẹ́ kí wọ́n lọ́pọ̀lọpọ̀ ènìyàn ọkùnrin àti obìnrin onílé àti àlejò Nàìjíríà àti òkè òkun jẹ́ kàn rí tiwọn ṣe. Àmín. Ìdáhùn àdúrà sí rere Olúwa jẹ́ kó jẹ́ ìpín wọn. Àmín. A kí gbogbo bàbá wa tó jẹ́ adarí ètò yìí Olúwa kó gbàdúrà fún wọn. Àmín Jésù. Ẹ ní rógun àkóbá o. Àmín. Ẹ máa tẹ̀síwájú. Àmín. Ìtẹ́ ẹ ṣe òní dá yín lẹ́bi. Àmín. Ẹ máa pọ̀ sí nẹ̀mí àti ara. Àmín. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Ní àti ríra lọ́dún yìí a ó tún máa ríra títí ayérayé. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ ṣeun màmá wa Senior Apostolic Mother Maria Taiwo Bulu ẹ ṣé púpọ̀. Tọ́ ẹ̀yin yẹn wa kò ní jù báyìí lọ o ó tún dìgbà kan náà ká tó fi rẹ̀ pàdé ẹ máa wò ó kẹ́ máa share fáwọn ẹlòmíín lónìí bẹ̀m̀bẹ̀yẹkẹ́. Jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Snad Estate Ṣìmáwá agbègbè táyé ń sọ. Snad Consult Properties real estate tó fà bọ́yọ̀. Lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Snad Estate Ṣìmáwá kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. Ohun tó dára jùlọ fọlọ́gbẹ́ ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. Èyí ti lọ dùn jù. Ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yóò. Snad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn. Kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. Ralẹ̀ sí Snad Estate Ṣìmáwá sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025.
2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. Fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912985960. lọ́dún yìí àǹfààní ńlá rèé o, má jẹ́ kó fò ọ́ ru. Ẹ máa bá wa wo Bembeyeke TV. Tẹ́ bá dẹ̀ ti wò tán, ẹ máa bá wa share ẹ̀. Ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.